Orúkọ mi ni Alhaja Hafsatu ọmọ Abẹ́òkúta ní Ìdòmápá. Mo lọ sí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ Ansarudeen Primary School Ìkátẹ́dò Abẹ́òkúta. Mo lọ sí secondary school Ìkẹjà High School Ìbẹ̀rẹ̀kòdó Abẹ́òkúta. Mo lọ sí FCE Òṣìẹ̀lẹ̀ Abẹ́òkúta. Báwo lẹ ṣe jẹ́ sí bàbá wa kan tí wọ́n ti dolóògbé nísìn, bàbá wa Alhaji Alabi Atẹniṣe-Mercy tí àwọn àti Alhaja Àyìnlá Ọmọwúrà jọ lò gbà? Èmi ni ọmọ bàbá Atẹniṣe-Mercy, second born ni wọn ni mo jẹ́. Kí ni orúkọ àpèjà bàbá? Ṣọ́bàndé Rasaki Alabi. Nígbà tẹ́ pé orúkọ bàbá nísìn, ẹni pé Ṣọ́bàndé Alabi ṣùgbọ́n ẹ fi Atẹniṣe-Mercy sí. Ìnagijẹ wọn ni Atẹniṣe-Mercy. Ìnagijẹ wọn ni Atẹniṣe-Mercy. Bẹ́ẹ̀ni. Ẹ jọ̀ọ́, kí ni ìtumọ̀ Atẹniṣe-Mercy? Báwo lorúkọ yẹn ṣe jáde? Ta ló fún wọn orúkọ náà mà? Orúkọ yẹn jáde láti ara àwọn ọ̀rẹ́ wọn tí wọ́n jọ ń ṣe nígbà yẹn pẹ̀lú Àyìnlá. Ìbẹ̀rẹ̀ látara abẹ ni orúkọ yẹn ti jáde. Kí ni ìtumọ̀ Atẹniṣe-Mercy? Atẹniṣe-Mercy látara bí wọ́n ṣe ń ṣe àwàdà. Látara bó ṣe ń ṣe àwàdà, bóyá látara bí wọ́n ṣe máa ń ṣeré pẹ̀lú obìnrin ni nígbà yẹn lọ́rùn. Yẹmọ̀ láàrin ara wọn ni. Ṣé ti yé yín? Yẹmọ̀ láàrin ara wọn, bóyá tó bá lọ sí òde láàrin ara wọn, bóyá kọ́jọ́ máa ṣeré pẹ̀lú obìnrin, kọ́jọ́ máa dápàrá ni láti bẹ̀ ni orúkọ yẹn ti wáyé, Atẹniṣe-Mercy. Ó dáa, ẹ bá wa yànnàná orúkọ yẹn. Ṣé Atẹniṣe-Mercy ni àbí Atẹniṣe-Mercy? Atẹniṣe-Mercy. Atẹniṣe-Mercy ni. Ni wọ́n ti máa ń pè wọ́n nígbà yẹn. Irú èèyàn wo gan-an ni bàbá jẹ́ gangan mọ́? Bàbá mi jẹ́ èèyàn tí ó jẹ́ ọlọ́yàyà èèyàn, ọkọ èèyàn mọ́ra, wọ́n jẹ́ gbajúmọ̀, wọ́n jẹ́ ọkọ ẹbí náà mọ́ra. Ìbáṣepọ̀ wo ló wà láàárín Alhaji Àyìnlá Ọmọwúrà àti bàbá wa Alabi Atẹniṣe-Mercy? Ọlọ́run forí jì gbogbo wọn. Ìbáṣepọ̀ tó pọ̀ wà láàárín wọn látara wípé Atẹniṣe-Mercy bàbá mi wọ́n máa ń compose orin fún Àyìnlá Ọmọwúrà nígbà ayé ẹ̀. Ok, ǹjẹ́ ẹ lè bá wa sọ bí Alhaji Àyìnlá Ọmọwúrà àti bàbá wa Atẹniṣe-Mercy bí wọ́n ṣe pàdé? Àwọn ọ̀rẹ́ wọn náà ni wọ́n jẹ́ kí kọjọ́ kan mọ́ra wọn látara pé composer bó ṣe ń fúnra wọn ní orin. Àwọn ọ̀rẹ́ wọn náà ni àwọn náà fẹ́mọ̀ náà máa sọ pé ẹ̀yàn kan náà tún wà o, Alabi ló ń jẹ́ o. Àwọn ọ̀rẹ́ wọn irú Àyìnlá Àgọ́bà, Agbéjàpá ọba tó wà nígbòrè yẹn, àwọn náà máa ń compose f'Àyìnlá. Àwọn bẹ́ẹ̀ yẹn ni wọ́n jíjọ, àwọn ni wọ́n ṣáájú mọ bí wọ́n ṣe jọ pàdé ara wọn. Ṣé Àyìnlá Ọmọwúrà ju bàbá lọ ní àbí sẹ́ẹ̀tì ni wọ́n jọ jẹ́? Ẹgbẹ́ náà ni wọ́n jíjọ jẹ́, wọ́n jọ jẹ́gbẹ́ náà ni. Báwo ni bàbá wa ṣe máa ń compose orin gbàna lọ? Ǹjẹ́ lè bá wa yànnàná díẹ̀ láàrin ẹ̀ mọ́? Wọ́n kàn lè jókòó, wọ́n máa ṣe nǹkan kí kan ro àwọn orin yẹn, wọ́n máa pè wá pé ká mú báírò ká mú ìwé ká kọ nǹkan báyìí lẹ̀, a dẹ̀ máa kọ́. Láti ara bẹ́ẹ̀ wọ́n máa wá jọyìn orin yẹn papọ̀. Bá a ṣe kọ́ ní kélekèle yẹn, wọ́n máa jọyìn yẹn papọ̀ nígbà tó bá fẹ́ ṣe practice. Ó dáa, ǹjẹ́ a lè wo ibi tí bàbá máa ń jókòó sí tí wọ́n bá fẹ́ compose orin gbàna lọ? Ibẹ̀ náà níbi tá a wà yìí. Tìyẹn túmọ̀ sí wípé gbogbo ibi tí bàbá máa ń jókòó sí la wà yìí nígbà ayé wọn. Gbogbo ibi tí wọ́n máa ń jókòó sí láti kọrin, láti compose orin, ibẹ̀ la jókòó tá a wà yìí. Ilé bàbá náà la wà yìí. Ilé bàbá la wà yìí. Ẹ jọ̀ọ́, àwọn nǹkan wo ni bàbá máa ń rí àti wípé kí ni wọ́n máa ń ṣe tí inspiration orin tí wọ́n bá fẹ́ compose fi máa ń wá sí wọn lórí mọ́? Ṣé o mọ̀ pé àwọn àgbàlagbà yẹn ó lè ní nǹkan kan, ṣé o mọ̀ pé bóyá bí nǹkan kan, bóyá kéèyàn ti jẹ nǹkan tẹ́lẹ̀kùn, ṣé nǹkan tí mo sọ yẹn yé yín? Ṣé o mọ̀ ẹ̀kan náà tí àwọn nǹkan yẹn bá wáyé tó ti rántí nǹkan yẹn báyìí, wọ́n máa pè wá lẹ́sẹ̀kẹsẹ̀ ní pé ó yá mú báírò àti ìwé kó kọ nǹkan báyìí lẹ̀.
látara bẹ́ẹ̀ tó bá tún ti rántí mi a tún máa kọ́lẹ̀ àwọn orin yẹn àwọn nǹkan tá a kọ́lẹ̀ ní kélekèle yẹn àwọn nǹkan yẹn ló máa ń jọyìn papọ̀ tí wọ́n fi máa ń compose orin yẹn. Nígbà míì tí wọ́n bá pè wá wípé ká kọ àwọn nǹkan yẹn lẹ̀ tí wọ́n ní ká mẹ́rù ká múwèé ká kọ àwọn nǹkan yẹn lẹ̀ àwọn ohun tí wọ́n máa ń lò tí wọ́n máa fi ń pe àwọn nǹkan yẹn jáde gan máa ń wúyàn ó máa ń dùn gbọ́ létí bíi wípé pé wọ́n ti kọ sínú rẹ́kọ̀dù ni nígbà tí a bá ń kọ́ lẹ̀ bó ṣe máa ń pè fún wa. Àwọn nǹkan wo ni bàbá máa ń lò láti compose orin gbà yẹn bí ìwé àbí nǹkan míì wo ni wọ́n máa ń lò tí wọ́n bá fẹ́ compose orin yẹn bí wọ́n ní kíní kan tó fi ń rẹ́kọ̀dù ẹ̀ lẹ́ni o àbí ìwé kí ni àwọn nǹkan tó ń lò. Wọ́n ní késẹ́ẹ̀tì kan tó máa ń lò rédíò wọ́n ní rédíò kan tó máa ń lò rédíò yẹn ló máa kọ́kọ́ sọ àkọ́kọ́ tí ọba ti kọ́kọ́ rántí bí tí àwọn wọ́n ti kọ́kọ́ gbé àwọn nǹkan yẹn wá fún wọn tó kọ́kọ́ rántí wọ́n máa gbàgbé wọ́n ní késẹ́ẹ̀tì kan tó máa sọ sínú ẹ̀ tó máa tẹ̀ wọ́n máa sọ sínú ẹ̀ tó bá ti sọ sínú ẹ̀ yẹn tó bá ti di wípé wọ́n sọ sínú ẹ̀ tán wọ́n ṣẹ̀ máa pe àwa pé ká máa kọ sínú ìwé torí àwọn ìwé yẹn la máa pe àwọn nǹkan yẹn jáde nínú ẹ̀ tó bá fẹ́ ṣe practice inú rédíò ni wọ́n máa ń sọ àwọn nǹkan yẹn sí ó ní rédíò kan rédíò yẹn ń lo késẹ́ẹ̀tì kékeré báyìí. Tí bàbá bá wá ti compose àwọn orin yẹn tán ṣé àwọn ló máa ránṣẹ́ pé Àyìnlá Ọmọwúrà yìí pé orin ti wà nílẹ̀ wá gbà o àbí Àyìnlá òun ló máa sọ pé mo fẹ́ ṣe orin ẹ bá mi compose orin lẹ̀ o. àwọn náà Àyìnlá náà máa kọ́kọ́ pè wọ́n àwọn náà máa kọ́kọ́ pàdé tí àwọn kéńgbà yẹn kò tí ì sáyé fóònù òun náà máa wá síbí tàbí kó rán ọlọ́wọ́ òsì ẹ̀ orí fọ́gò wá bá wọn pé wọ́n ní òde o nígbà báyìí ìyẹn ni àwọn nǹkan tó máa wá nǹkan tí wọ́n máa wá sọ wọ́n ti máa sọ fún orífọ́gò yẹn ló máa wá sọ fún torí Francis náà ní orífọ́gò yẹn pẹ̀lú bàbá Tẹ́níṣe Mercy. Ok gẹ́gẹ́ bá a ṣe gbọ́ a gbọ́ wípé àbúrò Alhaji Àyìnlá Ọmọwúrà tí ń ṣe Dáúdà òun ni wọ́n máa ń ka orin sí Àyìnlá Ọmọwúrà létí gẹ́gẹ́ bá a ṣe gbọ́ wípé Àyìnlá Ọmọwúrà kò lè ka ìwé ṣùgbọ́n báwo ló ṣe wá jẹ́ wípé orífọ́gò ló máa wá ń gba orin lọ́wọ́ bàbá. Orífọ́gò ló máa wá sọ fún wọn kọ́ ló máa wá gba orin o tó máa ṣe practice Dáúdà àti Àyìnlá lọ́dún máa wá síbí òun ló máa gba ìwé lọ́wọ́ tiwa àwọn kì í bá wọn wọ ọbẹ̀ Dáúdà ló máa gba ìwé lọ́wọ́ wa òun ni ó máa ń ka ìwé yẹn ibi tó bá ti wá síbi tó bá ti ní correction nínú ni ó ṣe máa pè àwa àṣẹ máa tún fún wọn pé nǹkan báyìí la kọ síbẹ̀ Dáúdà ló máa ń ka orin yẹn fún wọn nígbà yìí wọn ló máa ń kà tó lóhun ló mọ̀wé àwa ò ní àǹfààní àti wọbẹ̀ lọ bá wọn mọ̀ṣá tó bá ti di pé wọ́n ti ń kàwé yẹn ibi tí mistake bá ti wà nínú ẹ̀ tó bá ti pè àwa pé kí la kọ síbì báyìí ni àwa máa wá sọ wípé nǹkan báyìí la kọ síbẹ̀ Dáúdà ló máa ń ka orin yẹn. Àwọn nǹkan wo ni wọ́n máa ń lò tí wọ́n bá fẹ́ ṣe rìhásà tí wọ́n bá fẹ́ kọ orin tí wọ́n compose fún Àyìnlá Ọmọwúrà tí wọ́n ṣe practice yẹn wọ́n máa ń lo àgídìgbò ìyẹn ni wọ́n máa ń ta tí wọ́n ṣe bí àpótí báyìí ó ní eyín kan tó máa fọwọ́ ta báyìí wọ́n dẹ̀ ti máa ń lo ṣẹ̀kẹ̀rẹ̀ ìyẹn ni tó bá ti wá ń kọrin yẹn tí Dáúdà bá ti ń ka àwọn orin yẹn àyìn atẹ́ni máa kọ́ tẹ̀lé Dáúdà wọ́n máa fi ṣe practice. Ṣé bàbá Adéwọlé ò máa ń tẹ̀lé wọn wá ń gbà náà lọ́rùn? Adéwọlé náà máa ń wá o ọjọ́ máa ń wá náà ni.